ẹ̀yin aláìmoore ẹ ṣàìmoore sí ẹlẹ́dàá yín. ṣé ẹ ò rí kà nínú bíbélì yín tẹ́ ń kà láyé ni? ó ní ẹlẹ́dàá dá ènìyàn ní àwòrán ara rẹ̀. ṣé wọn ò kà sí yín létí nínú àlùkùránì ni? ní ìgbà tí ẹlẹ́dàá yín wípé qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifatan. ẹ ò rí bẹ́ẹ̀. ẹlẹ́dàá pe àwọn màláíkà rẹ̀ ó ní ẹ wá, èmi ẹlẹ́dàá fẹ́ dá sórí ilẹ̀ yìí àwọn àròlé mi. ó ní àwọn màláíkà rẹ̀ kí wọ́n bú ẹrù pa ilẹ̀ wá. ẹrù bà ilẹ̀, ilẹ̀ ṣe jìnnìjìnnì wípé ṣáárá òun ni ẹlẹ́dàá ti máa mú ẹ̀yin. ọba yìí jẹ́ ẹlẹ́dàá ṣáà ti dá àwọn àlùjọ̀nú síwájú yín àti gbogbo oúnjẹ tí ẹ̀yin jẹ láyé yín. ẹ̀yin lẹ́lẹ́jù nú nǹkan tí ẹlẹ́dàá dá, ó sì fi ẹ̀yin ṣe olórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ nítorí pé ẹlẹ́dàá nífẹ̀ẹ́ yín tó bẹ́ẹ̀ gẹ́. ẹ dẹ̀ dalẹ̀ ẹlẹ́dàá yín, ẹ sì fi ara yín sínú ìyà ayérayé. ṣeun fún mi níwọ jẹ, kí ni mo ṣe fún? ṣeun náà fẹ́ wá sin gbà ní kòpẹ́kòpẹ́. ó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni oyún tiẹ̀ bẹ́ẹ̀ nìyẹn. how could he? kí ló dé tí ṣeun fi máa fún mi níwọ jẹ? bàbá mo wò pé gbogbo téèyàn bá ṣe láyé ó dáa kéèyàn máa ṣe sàdákà ni, kéèyàn máa ṣe sàrà. kódà béèyàn bá alimangiri ti ń lọ kéèyàn wò pé alimangiri wá gbà dákun kí gbogbo tí mò ń ṣe kó lè bá Ọlọ́run lé. ẹyin tá a ṣe fún yín yìí sàdákà tù ló dáa. àfà naam mo gbé ó bá wọn dé ẹni ilé ìsìn bá a tún bá ẹni Ọlọ́run ní ríngì. eléyìí oníbi tá a máa mú lọ a mú lọ ọ̀dọ̀ àwọn ọmọ láàrin a sọ ọdọjà ní o tó dowó Ọlọ́run bá ní gbogbo nǹkan gbó sí ẹ̀wọ̀n ibi táwọn ọmọ ti ṣe gbogbo àwọn. tẹ́ ń wò lọ́wọ́ mi mo máa fún ẹ̀yin méjèèjì lẹ́yọ̀ kọ̀ọ̀kan. àwọn anìkẹ́ mú dání máa pe 1 2 3 ẹnikẹ́ni tó bá kọ́kọ́ tì bọ̀wọ́ nínú yín ló máa jẹ mọ́tò tí mo ń sọ. ẹ má jẹ́ kó ro yín lójú àbí kó yà yín lẹ́nu pé kí ló dé tí mo fẹ́ ṣerú nǹkan báyìí fún yín. sẹ́wọ̀n yìí pé ẹni tó bá fẹ́ fún ni lásọ tọrùn ẹ̀ la máa ń wò. and then tẹ́ ẹ bá kó owó fún ọ̀lẹ ìlú tẹ́ ẹ bá ní kó bẹ̀rẹ̀ business tẹ́ ẹ bá ṣọ́ra ó ṣeéṣe kó yẹn rùn. now mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa jíńjà tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ business pẹ̀lú mi tó jẹ́ pé tí mo bá fún yín ní tọ́rọ́ tẹ́ máa sọ di kọ́bọ̀, tí mo bá fún yín ní 2000 tó máa di 100 million mọ́ yín lọ́wọ́. sample lele. Are you ready? farabalẹ̀ kí lè jowó ni kí ló ń ṣe ẹ̀ náà kó fẹ́ para nítorí òrùka. ó lè kú ti gírídì jù. kọ́ ló tó. anxiety mo máa ń dídẹ̀ wá gbàdá wọn school. no mi ò sí ready o ẹ jẹ́ kí n set kẹ́tọ́ fi sọ́wọ́. stand by 1 2